ẹja lọ kọ́lọ́jọ́ bí òní dáadáa ẹ̀wọ̀n bá mi kọ́lọ́jọ́ ayẹyẹ òní ó lórí fans lady mo ké sí ẹ o ànífẹ́ bí túlábó lórí rẹ ó yá ẹ bá mi kí ṣe Mrs. Kofoshi owó mama Fatima ọlọ́jọ́ ìbí òní ó yá o wọ́n ti máa gbọ́ wọ́n ti máa gbọ́. ẹja lọ kọ́lọ́jọ́ bí òní dáadáa ọlọ́jà ẹ̀yọ́ ní ìjọyà àjọ kí happy birthday to you torí ọ̀rẹ́ tọ́pẹ́ ló lọ lọ́jà ẹ̀yẹ. àní February tún lè ní jẹ́ tú ó tún lágbó lórí rẹ̀ happy birthday to you adágọ́dọ́gọ́ jẹ́ lórí rẹ̀. bóyá ẹ bá mi kí ṣe Mrs. Kofoshi ìwé mama Fatima ọlọ́jọ́ ìbí òní ó yá wá sí máa gbọ́ wá sí máa gbọ́. ó wà ní báwọn fọdún lẹ́yìn ìṣàṣemọ́ àtẹ̀pẹ́ báyìí látẹ́lẹ́sẹ̀ tẹ̀lé láyé olóró olódùmarè àtọ́dá ajá ni. ṣe Mrs. Kofoshi wájú báyìí lọ́pàá ibi tèrè síwájú lọ́dún òde wà á lọ ní báwọn òde ròyìn láéláé. ilé ọmọ lọ́jọ́ ìbí òní ó happy birthday to you. tó bá rí bẹ́ẹ̀ mo ní ìwọ̀balẹ̀ gbẹ̀rù àrùn kò ṣe Jésù ó ṣe fúyì olùgbàlà kò ṣe Jésù ó ṣe ògo Ọlọ́run ọba mi kò ṣe Jésù ó ṣe ìṣẹ́gun ọ̀rẹ́ rẹ̀ ó ṣe òun. àwọn first lady ni mo kí ọ dáadáa wọ́n ní olórí first lady lẹ̀ ó ọmọ ọlọ́jọ́ ìròyìn kí ọ dáadáa wọ́n ní wàá túbọ̀ dọ̀pọ̀ láyé tẹ́lẹ̀ lè máa pẹ́ fún wọn dáadáa yìí. bá mi ṣètọ́jú yeye oge yoge ní kí mo kí ọ dáadáa. bá mi ṣètọ́jú àmì náà sísí màmá wọn ní ọjọ́ bí rẹ lè ní jẹ́. bẹ́ẹ̀ ni búkì ní kíkí ọ o wọ́n ní ọjọ́ yìí bí rẹ gbọ́ngàn rẹ lè ní. olórí àyíǹde mo kí ọ dáadáa mo má fọdún eléyìí ṣàṣemọ́. ṣe Mrs. Kofoshi owó mama Fatima mama Zainab mama Simbi mama Gulọki ẹ̀gbá nílé rẹ o ẹ̀gbá nílé rẹ o ìsàbẹ̀ àgùgbà kàlàyé ẹ̀gbá nílé rẹ o máa fìdí ògo lójú ogun ẹ̀gbá nílé rẹ o ọmọ dúdú ó sì lé o ẹ̀gbá nílé rẹ o pàtó wà ló mọ bẹ́ẹ̀ sí rárá ẹ̀gbá nílé rẹ o máa jó gbẹrú máa jó gbẹ̀bọ ẹ̀gbá nílé rẹ o ẹlẹ́rú ní sí ẹ̀gbá nílé rẹ o bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ dẹ̀lẹ̀ sí ẹ̀gbá nílé rẹ o sóhun tó ṣe ní mẹ́ka yẹn ẹ̀gbá nílé rẹ o lẹ́yìn kì í ṣe nílùú Ẹ̀gbá rárá ẹ̀gbá nílé rẹ o wọ́n mú sẹ́wọ̀nsẹ̀wò ẹ̀gbá nílé rẹ o yín mú bí odò nílé ẹ̀gbá nílé rẹ o wọ́n ká rafa ní mẹ́ka ẹ̀gbá nílé rẹ o